pé bóyá kán kọ̀wé pé ìjọ́ wo lẹ fẹ́ ra ẹrù àlefìgbà ya dẹrù wọn kán dẹ̀ ń gbà kínní lọ́wọ́ wọn gbà kínní lọ́wọ́ a ṣe yéjú sí pé àwọn ọlọ́pàá nílò pé a sọ báyìí o báyìí kọ́lá ṣe sọ o ẹ pé wọ́n jókòó ìjọ́ yẹn bá máa ra nǹkan kọ́ bá dẹ̀ ra. ọmọ ti àti ṣe é gbọ́ pé ọmọ ti bàbá ẹ̀ mọ́lé ọmọ ó ti bàbá ẹ̀ mọ́lé lóòótọ́ làwọn jà òun fẹ́ yàwó kejì ìyá yìí ọwọ́ fẹ́ gbálẹ̀ ọwọ́ ń gbálẹ̀ òun fi gbálẹ̀ gbá. pẹ̀yìn ìyá àti bàbá tẹ̀ fi ń gbé ègún lórí àwọn ọmọ á wọbẹ̀ lálẹ́ yìí torí ohun méjì kọ́ ìwọ̀nba nìbínú mọ̀ tí ìbínú bá pọ̀ lápọ̀jù yóò fa ègún fún àwọn ọmọ tá a bá bí ègún ò ní jà àwọn ọmọ wa. ni mo sọ pé ọ̀rọ̀ mi ò dọ́dọ̀ àwọn ọlọ́pàá lálẹ́ yìí ṣùgbọ́n mo gbọ́ kí commissioner of police ní Ogun State níyìn bàbá wa CP Lánrè Ògúnlọ́wọ̀ PhD bàbá mo kí yín púpọ̀ ẹ kú iṣẹ́ takuntakun nípínlẹ̀ Ògùn ẹ ní jábọ́ ẹ ní ṣubú ara kọmíṣánná wa kọmíṣánná dáadáa ni torí pé a ti gbà wọ́n lálejò dáadáa a ó sì wọn tá a sì ń béèrè àwọn ìbéèrè lọ́wọ́ wọn bàbá yìí sì ń dá wa lóhùn bó ti tó àti bó ti yẹ ìyẹn CP Lánrè Ògúnlọ́wọ̀ PhD lálẹ́ yìí bàbá mo fẹ́ pàkíyèsí yín ni mo sọ gbogbo àwọn human rights departments tó wà ní police station kọ̀ọ̀kan nípínlẹ̀ Ògùn ẹ ṣe restructuring fún wọn gbogbo àwọn human rights departments tó wà ní police station nípínlẹ̀ Ògùn wọ́n nílò rẹ̀ sà tí ọlọ́pàá bá ṣe dáadáa àwa náà là ń sọ èyí tó bá tún kù náà tó bá bákan àfi ká sọ ká máa pàkíyèsí ni. ẹ jẹ́ kí n mú ìṣẹ̀lẹ̀ yìí wá ní ọ́fíìsì wa ìyá kan wá pẹ̀lú ọmọ rẹ̀ ìgbà wọn dé ẹ ǹlẹ́ o bàbá Adérójú ẹ mà káàbọ̀ o wọ́n kálàyé wọn ṣe fún wa wọn lọ́dà ẹ fíìlì fọ́ọ̀mù wa o wọ́n ní kò sí wàhálà kò béwu dé wọ́n sì fíìlì fọ́ọ̀mù wa wọ́n sáyẹn mo níṣẹ́ ti bẹ̀rẹ̀ bàbá wa fi ìyá yìí àtọmọ ẹ̀ náà wọ́n wá fẹ̀sùn kan ọkọ wọn ìyẹn ìyá wọ́n wá fẹ̀sùn kan ọkọ rẹ̀ mo wá pè ọkọ wọn ìgbà tọkọ wọn ń bọ̀ ní ọjọ́ kejì tọkọ yìí ń bọ̀ wọ́n mú àbúrò wọn kan dání àti second born wọn gbogbo wa ti jọ jókòó mo ń sọ àwọn ọ̀nà tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin òbí tẹ́ ń tẹ̀ láti lè máa gbégun lórí àwọn ọmọ yín nípasẹ̀ ìbínú nípasẹ̀ àsọ ọ̀sọ́tán àsọ ọ̀dàbọ̀ àsọ ọ̀dákẹ́ ẹ jẹ́ á máa ronú lọ́pọ̀lọpọ̀. ẹ̀yin kọ́ yìí torí àrọ́jọ́ múso lókùn
tí èèyàn bá ti mú wá ti gbé ọ̀rọ̀ wá sọ́dọ̀ wa á pè ní tí ọ̀rọ̀ òun á sọ tiẹ̀ yọ máa lọ á wá pè ní tọ́rọ̀ bá kàn tá a bá ti wá gbọ́ ẹ̀ náà tán á wá pè Laja House gbogbo wa pátá á wá jọ jókòó both family. mo wá ní madam tani wọn lọkọ àwọn ẹ ṣeun wọn tẹ ẹkọ ní bàbá ọmọ àwọn mo ní ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ń bí màá rọ yín síta táńdé abọmọ yín kẹ̀yẹ́ tó bí mọ́ ń kọ́ bó lè jọ jẹ́ síra yín wọ́n ní má bínú ọkọ àwọn ń fẹ́ gbọ́nù ìyẹn pé tó bá wá sọ́dọ̀ wa mọ ohun tó sọ o nígbà tá a bá ti béèrè question ẹ̀kọ́ yìí mo ní ohun tẹ́ ẹ sọ lójú bàbá yìí wọ́n sì sọ wọ́n ní bàbá ẹ sọ̀rọ̀ bàbá yìí náà sọ̀rọ̀ wọ́n ti ń sọ̀rọ̀ ìgbà tí ìyá ń sọ̀rọ̀ bàbá dákẹ́ wọn ò fi èsì sí rárá wọn ò tiẹ̀ sọ̀rọ̀ wọn ò interrupt bẹ́yìn ilé ìbò ṣe máa sọ̀rọ̀ ṣùgbọ́n nígbà tí bàbá ń sọ̀rọ̀ ìyá yìí tún kọ́ mi mo ní màmá bíbélì rèé tẹ́ bá tún wọnú ọ̀rọ̀ wọn máa lé yín dànù síta ẹ sì ya nǹkan báyìí ná mo lè sọ fún yín tẹ́ kó wá mo ní màmá ẹ burú sẹ́yìn pé ọmọ yín náà jẹ́rìí sí pé ẹ burú ìwọ̀nba là á burú gbogbo obìnrin tó bá burú ẹ lù sí hóòmù yín tó bá burú ó lù sí hóòmù ẹ kò sí ọgbọ́n rẹ̀ ó lù sí hóòmù ó tún gbégun lórí ọmọ nípasẹ̀ bíburú rẹ̀ bí bàbá náà bá burú bàbá ni ó lù sí hóòmù ẹ yóò tún gbégun yóò tún kọ́ ọmọ yẹn ṣìnà ìgbà tó yá wọn rojọ́ bàbá wa ní lóòótọ́ làwọn jà òun fẹ́ yàwó kejì ìyá yìí ọwọ́ fẹ́ gbálẹ̀ ọwọ́ ń gbálẹ̀ òun fi gbálẹ̀ gbá ẹsẹ̀ ìyàwó kejì bóun ló ṣe á jẹ́ àárí ẹ̀dáàrí mo ṣe dúró nítorí wọ́n fẹ́ yàwó lé ọ nítorí wọ́n fẹ́ yàwó lé wọ náà gbogbo àwọn wàdí ọ̀tọ̀ ló hù wọ́n fẹ́ yàwó lé ọ ńgbà wọ́n fẹ́ yàwó lé ẹ ńkọ́ kí nìyẹn túbọ̀ sínú ayé rẹ lẹ́yìn kó múra yan fún mi pé Adérójú ọmọ òun ṣépè fóun pé òun ò ní soríire ẹ̀yẹ́ ń bí ṣe má bínú àfi ká sọ ọ́ pọ́nmọ́ ẹ sì sọ̀rọ̀ kó lè nítumọ̀ létí àwọn èèyàn mo ní rárá o ọmọ yín ò gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ fún yín ẹ máa lọ sórí TikTok ẹ bá wa share ẹ bá wa love ẹ bá wa like ẹ ilé yín ò ní dàrú lágbára Olódùmarè ọba ẹ sì bá a pàdé lórí YouTube Adùnfẹ́ TV on YouTube ẹ̀yin kọ́ yìí bàbá yìí sọ̀rọ̀ lọ ńgbà bá sọ̀rọ̀ tán wọ́n á ní ìrì ọmọ ìyá yẹn ni o ìrì ọmọ kí ló gbọ́ èsì tí bàbá rẹ̀ fi kàn ẹ́ ọmọ yẹn ní òun sọ bẹ́ẹ̀ lóòótọ́ pé bàbá òun ò ní sórí rẹ̀ ó sọ kí nìyí mo wá rò pé bàtà ti jákùn ó dé kalẹ̀ ọmọ yẹn náà òun sọ bẹ́ẹ̀ fún bàbá tó bí òun lọ́mọ pé bàbá òun ò ní sórí rẹ̀ mo ní màmá ẹ gbọ́ ohun tí ọmọ yìí sọ ìyá ní wọn ọ̀tẹ̀ ìgbélé ìtẹ́lẹ̀ ẹ ti wá gbọ́ ní ìsìn lẹ́nu ọmọ yín ọmọ 21 years ẹ ti wá gbọ́ ní ìsìn mo á gbé kíláàsì mo á bẹ̀rẹ̀ sí ní mo á tu bàbá yẹn mo ń tu bàbá yẹn kódà mo tù wọ́n dáyé gan bàbá yẹn sunkún sínú ni wọ́n ń sunkún tààrí wọ́n ń sunkún báyìí. mo wá ní ìwọ ọmọ ọyá wá kúnlẹ̀ kọ́ bẹ bàbá rẹ̀ kí wọ́n súre fún wọn. ǹjẹ́ mo kí mi náà ń bá a dọ̀bálẹ̀ fún bàbá yẹn níjọ́ yẹn mo ń bá a dọ̀bálẹ̀ pé bàbá ẹ dákun torí Ọlọ́run ẹ dákun
aṣáyanjú ọ̀rọ̀ yẹn sí ibì kan. Ìgbà tí wọ́n kò lọ́dọ̀ mi èmi tí ń tòótọ́ ń bo wọ́n mórílé. Àdàbíjà ó dé pé ó nínú nìbí ni ó ṣe fún ẹ̀rín dára bí ó ṣe ó ní ọ̀jáwọ́. Ibi tí wọ́n mórílé ló máa ṣe lọ ọ̀kàbùkù kẹ́yìn ni. Ajá tó ní tinú òun ló ń ṣe àbùkù lóde máa kà. Ẹjọ́ tó gbé wá máa kò ní sí mágò kò ló kọ méjì tí ń jẹ́ kóòtù àdàbí. Dùn ẹ́ gangan. Àdàbíjà ó dé pè lọ o. Ẹ̀yin kọ́ yìí wọ́n bá já ìlọ́dọ̀ wa. Ọwá tó wọ̀rọ̀lẹ́ mo wá pe nọ́mbà bàbá yẹn pé bàbá kí n tún bẹ bàbá yẹn pé kó má bínú. Bàbá bá ń sọ fún mi pé Adérójú àwọn ọlọ́pàá mà ti pe òun. Ọlọ́pàá bó o? Ó ní àwọn ọlọ́pàá ti pe òun o. Mo ní ẹ máa lọ. Tó bá rojọ́ bí ọ̀dọ̀ mi bàbá ẹ pè mí màá wá bá yín lọ́hùn bí mo sọ fún bàbá nìyẹn. Ṣùgbọ́n wọn ò pè mí ìgbà tó wá di alẹ́ mọ́rọ̀lẹ́ alẹ́ ẹ̀mí yẹn tà tún bá mi sọ̀rọ̀ pé tó pe nọ́mbà bàbá yìí ńgbà máa pè wọ́n ọmọ wọn ló gbé second born tí obìnrin míì bí fún wọn. Bàbá sọ fún mi pé bàbá Adérójú ọmọ wọn ló ń sọ̀rọ̀ pé àwọn ọlọ́pàá ti dádì àwọn mọ́lé. Bàbá ọ̀rẹ́ mi ni o ọ̀rẹ́ mi ni o. Mo ní kí lẹ sọ yìí wọ́n ti dádì mọ́lé ó ní hẹn. Irú ìrìn àjò wo leléyìí torí Ọlọ́run. Ọmọ ti àti ṣe é gbọ́ pé ọmọ ti bàbá ẹ̀ mọ́lé. Ọmọ ó ti bàbá ẹ̀ mọ́lé. Wàhálà dé. Ọ̀dà ńgbò di àárọ̀ ọjọ́ kejì mo tún pè. Mi wá sọ nǹkan mọ́ mo dákẹ́ mo wò wọ́n. Ìgbà tó wá di ìjẹta kọ́ Saturday àbí ìyá ìbádé mo mọ̀ wọ́n o wọ́n á ní àbí màá mọ̀ ní èmi ò mọ̀ yín mọ́ ẹ sọ̀rọ̀ mi ò mọ èrò pọ̀ tí ń wá bí mo mọ̀ wọ́n o wọ́n wá dákọ̀ ara wọn. Mo wá ní kí ló ṣẹlẹ̀ ìgbà táwọn lọ yẹn lọmọ àwọn bá tún ní káwọn tún lọ sí tọlọ́pàá àwọn bá rí tọlọ́pàá wọ́n sáà bá wọn yanjú ẹ̀ wọ́n bá wọn sọ lẹ́yìn yẹn wọ́n bá gba gbogbo nǹkan ọwọ́ ọkọ àwọn wọ́n tẹ̀ tún ní káwọn lọ kó ẹrù kan wá nílé àwọn ọmọ ọlọ́pàá tẹ̀lé wọ́n sáà lọ kó gbogbo ẹ̀ ẹrù ọmọ tí bàbá yẹn bàjẹ́. Ó ní àfi bí wọ́n ṣe sọ pé kí wọ́n lọ ti bàbá yẹn mọ́ sẹ́ẹ̀. Mo ní wọ́n ti mọ bòyí ó ní sẹ́ẹ̀lì ọkọ yín ó ní yẹn. Mo ní kí ló dé tán fi ti civil case lọ̀rọ̀ yìí kò ń ṣe criminal case ṣe civil case. Ṣé wọ́n sára wọn lọ́gbẹ́ ni? Sọ sára wọn lọ́gbẹ́ ni? Ẹ̀yin kọ́ yìí ọ̀pá lélẹ̀ mi náà ara mi dùn máa sọ bàbá yìí lè má sùn sẹ́ẹ̀lì rí jọ wọn ti bí. Kó wá já sí pé ọmọ tó bí ni wọ́n wá jù sí sẹ́ẹ̀lì. Ẹ̀yin èèyàn wa ibi tí wọ́n ti ń pe kọmíṣánná wa rèé o CP Lánrè Ògúnlọ́wọ̀ PhD tó jẹ́ kọmíṣánná wa fún àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn. Mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run mo sọ pé Human Rights Department ní gbogbo police tó wà ní Ògùn State wọ́n need restructuring because ohun tí ò tó nǹkan ẹ̀ sì fi ń dalé onílérú. Irú eléyìí ń sìn ẹ̀sà ṣó yẹ kí wọ́n ti bàbá yẹn mọ́lé ẹ̀sà ó yẹ kí wọ́n ti PPRO pínlẹ̀ Ògùn ṣó yẹ kí wọ́n ti bàbá yẹn mọ́lé.
ṣé bóyá kí wọ́n ṣẹ́tù wọn àmì kẹ́bìlì ni ẹ ṣẹ́tù wọn tẹ́ ẹ bá rí ṣẹ́tù ń jọ yẹn nígbà tí ò dáràn ẹ padà wá láàárọ̀ ọ̀la ìyín ọ̀rọ̀ ẹ sọ bẹ́ẹ̀ ẹ sì lọ́ọ̀kì bàbá yẹn mọ́lé ẹ bá jù sí sẹ́ẹ̀lì bàbá àgbàlagbà ẹ sọ fún mi ẹ wá ní kó lọ mú 50,000 wá owó bẹ́ẹ̀lì 50,000 mo rìkọ́dì ẹ o ọ wà recorded mi ní dákọ ẹni police station kan ṣùgbọ́n mo ń rọ bàbá wa tó jẹ́ CP Lánrè Ògúnlọ́wọ̀ PhD tó jẹ́ commissioner wa kí wọ́n restructuring wọ́n nídìí ẹ̀ orientation wọ́n nídìí ẹ̀ counsel wọ́n nídìí ẹ̀. ẹ wá ní wọn lọ mú ìyá ẹ wá sọ fún mi ó ní wọn ní kó àwọn lọ mú 50,000 wá wọn ní kó àwọn mú 50,000 wá níbo ni káwọn ó ti rí àbá ìsúnbẹ ẹ mọ́jú o mo mọ̀ pé police station yẹn ó ṣeé ṣe kẹ́ ti máa kẹ́ mọ̀ bá ẹ̀yin lẹ hùwà yìí kò dá tó bá sì dáwọ́ sójú òpó lẹ̀ civil case ní náà kò ń ṣe criminal case ọ̀rọ̀ tẹ́ kẹ́ kákànlá fẹnu pa ká bá wọn sọ̀rọ̀ ọ̀tọ̀ ká pẹ̀tù sí wọn nú ni ẹ sì ti bàbá ọmọ yẹn mọ́lé. gbàtà kúrò ní báyìí ọmọ ní ṣé bí ẹgbẹ́ ṣe máa lọ ni pé òun kò lè fara mọ́ òun ṣòun la fi ara tọ́jú àwọn aláàárẹ̀ kò tó rí owó yẹn o ṣòun la tọ́jú àwọn aláàárẹ̀ kò tó lówó yẹn kò lè fara mọ́ òun pé gbàgbé àmọ́ tọ́lọ́hún fi ṣe òótọ́ ọmọ àkọ́kọ́ yòó kọ́kọ́ bí ipò sí ni eléyìí náà ó mọ tọ́lọ́hún fi ré lórí ewu tó ṣe pé kìíní ọlọ́run á ṣe ara mi ṣùgbọ́n ọmọ sáyé pé ká lọ gba débẹ̀ṣà wọ́n dẹ̀ bá wa ṣẹ́tù gbogbo ìdílé wọ́n dá wọn lẹ́bi pé wọ́n bá wọn lẹ́ o wọn ọmọlé tó wọn ṣe wọn sàsọ gbogbo ẹ̀ fún wọn ṣùgbọ́n kíkọ̀wé tán dẹ̀ máa kọ̀wé bíi pé bóyá kán kọ̀wé pé ìjọwò lẹ fẹ́ ra ẹrù àlefìgbà ya dẹ̀rù wọn kán dẹ̀ ń gbà kínní lọ́wọ́n kán gbà kínní lọ́wọ́n a ṣe yéjú sí pé wọn ọlọ́pàá nílò pé a sọ báyìí o báyìí kọ́lá yé sọ o ẹ pé wọn jókòó ìjọyọ̀ bá máa ra nǹkan kọ́ bá dẹ̀ ra ẹ ká gbàgbé kínní kódà papọ̀ wọ́n tẹ̀sí wípé kọ́ ọmọ tún lọ gbé kán wọ́n tún yàn sí tí ìkan àmọ̀pọ̀ ọlọ́pàá ní pàápàá èmi kò mọ̀pọ̀ ọlọ́pàá ní pé kó tẹ̀lé ọmọ yẹn kó lọ gbé kó gbogbo kìnní yẹn wá wọ́n tún kó wá bẹ̀ èmi ń wí pé a ti yà sínú kìnní wọ́n ní kọ́ ọmọ yẹn tún la kó wá sí gbogbo ẹ̀ ṣá gbọ́dẹ̀ kọ̀wé ìṣáná pé kálá wá owó wa èló 15,000 ọ̀hún abẹ́wọ̀n sí 15 gbà pa ni. èló kọ́ ní kẹlẹ́ wá. 50,000 látòrí 50 ẹ̀ láti ná sí 15 wọ́n ní torí ààyè bó ṣe wà wọ́n ní kálá san 15. ṣéńjọ́ yẹn lè wá kówó yẹn kalẹ̀. ìjọ́ kejì la wá. ọkọ̀ yín sùn bẹ̀ díjọ́ kejì. bẹ́ẹ̀ni. gbàtọ́ wá díjọ́ kejì yẹn kí ló wá ṣẹlẹ̀. gbàtọ́ díjọ́ kejì ká wà débẹ̀ àwa ti kó 5,000 dání wọ́n lè dẹ̀ fi 10,000 kún yí. àwọn wo nìyẹn. yẹn ọmọ wọn. àwọn bàtà ọmọ yín tó ọlọ́pàá bàbá ẹ̀. àti ọkùnrin àti kìnní pé kán lè dẹ̀ fi kún òun lọ́ba ní kán má gba owó ńlá burú wọn ìtẹ̀lé wọn wá obìnrin ìyẹn ni pé kán má gba owó lọ́wọ́ wa rárá kán má gbowó lọ́wọ́ wa ìbá wà la fọlọ́pàá mú kán má gbowó lọ́wọ́ wa àti bá gbogbo bẹ́ẹ̀bí jẹ́ àti ṣe pé wọ́n ṣàbẹ̀rẹ̀ sí sọ gbogbo ẹ̀ àbàdàn fi kó ọmọ wọn bá dẹ̀ fi mú owó sọ́wọ́ lọ́ba dẹ̀ fi 10,000 ẹ̀yìn ọkọ ọmọ wọn ẹ̀yìn ọkọ ọ̀gá ọmọ wọn ó lè ṣe tẹ̀wá ọ́fíìsì yẹn ló wà lọ́ọ̀kan yìí ìyẹn lè ṣe ìwádìí de ó ṣe wá àṣẹ ọmọ ọlọ́pàá yẹn ìyẹn ṣe wà lọ́bẹ̀ yẹn wájú lábẹ́ wọn ìyẹn wọ́n fi wá gba 10,000 yẹn lọ́wọ́ wọn 10,000 tó wà lọ́wọ́ wọn. wọ́n lè wá sí wọn lẹ̀. wọ́n á fi wọn lẹ̀. ọjọ́ kejì. bẹ́ẹ̀ni. sí láàárọ̀ àbí lọ́sàn-án. lọ́wọ́ àárọ̀ ni. ọwọ́ àárọ̀ ni. nísìnyí kí lè wá ní ká wá ṣe sí. kọ́tẹ́mì fẹ́ ṣe ká ṣe torí nígbà tó wọ́n ti ń wí pé ọmọ wọn tí wọ́n mọ́lé wípé òun ló ń tì mí lídìí o pé òun èmi ṣe yẹn pé gbogbo gbayọ̀ òfin kẹ́rù mi dání tí èmi kò mọ ibi tí èmi máa gbà tí n kò mọ ibi tí máa gbà wípé mi kò ṣerú nǹkan kó gbégbèsè ẹrú eléyìí kó ọmọ mi ló ń tì mí lídìí kó fún mi lówó kó ń tì mí lídìí ọmọ mi ló wá ń sọ mo fi pé ká yanjú ẹ o èmi kò bá wọn jà omi ò bá wọn ta. kí lẹ wá fẹ́ káwọ wá padà sí ní. ká kọ́ ẹ bá wa pè wọ́n. ká pè. ọmọ náà ní kẹ́ bá wa pè wọ́n kọ́ forí jì èmi àmọ̀ pé. kọ́ forí jì ọmọ yín. kọ́ forí jì wá. nígbà tí ọmọ yẹn sọ pé bàbá òun ò ní ṣoríire kí ni mo sọ fún yín.
èmi náà ti dálé ibi kẹ́ tó sọ yẹn. ohun tẹ́ sọ fún mi ni pé ẹ̀yin ọ̀gbẹ́ gbogbo ilé ìyá bẹ́ẹ̀ ṣe ń gbọ́ yìí bẹ́ẹ̀ni tí wọ́n fẹ́ sọ gbólóhùn yẹn bẹ́ẹ̀ni mo dẹ̀ ń try láti lè mo sọ fún pé peacemaker ni wá ẹjẹ́ àṣẹ́tú ọ̀rọ̀ yìí èmi fúnra mi tún pe bàbá mo bọ́ mọ yín wí mo dẹ̀ ní kó dìde kó pe bàbá ẹ̀ èmi tún ń dọ̀bálẹ̀ ń bí báyìí ṣé èmi àtọmọ adé tí sàwọn wù èmi tí mò ń bá ọmọ yín bẹ bàbá ẹ̀ ẹ̀yin sì wà lórí ìjòkó báyìí ẹ̀ dìde láti pé kẹ́yìn náà bá bẹ bàbá tẹ ẹjọ́ mọ̀ yẹn fún èmi ni mo tún pẹ̀lú dọ̀bálẹ̀ fún bàbá yẹn pẹ̀lú nítorí ọmọ yín ẹ wá kó ń bí báyìí ẹ wá gbàtọ̀ ọlọ́pàá lọ ṣé nísìn ohun tí mò ń tíra láti lè sọ fún yín òun náà kódà ó tó báyìí nísìn ó tó báyìí tẹ́lẹ̀ ó ti wá tó báyìí. ó tún wá fẹ̀ sí. ọlọ́pàá ti ọkọ yín tẹ bí ọmọ yẹn fún ó tì í mọ́lé ṣé tí ọmọ yẹn bá rówó ẹrù ọmọ ṣé bàbá rẹ̀ lè rẹ́rù ọmọ fún bàbá tó bímọ tó bí ọmọ yín yẹn tẹ bímọ fún kò lè ra nǹkan tó ju ẹrù ọmọ lọ fún ọmọ yẹn mo dẹ̀ ń sọ fún yín mi báyìí mo dẹ̀ gbọ́ ẹ̀yin náà ẹ̀ ń lébùrù kọ́kọ́ ni ó ṣe kíní kan ó ṣe gbá ó ṣàwọ ọ̀yà òun yẹn sìn ẹ bá yín wá kà mọ́ sí i mo ní ká ti gbọ́ pé ọmọ lọ ti bàbá ẹ̀ mọ́lé ó sì sọ fún bàbá ẹ̀ pé orí bàbá yẹn ọ̀sán dàrẹ́tì o bàbá yẹn ní ọmọ yòówù tó bá ṣe báyìí ní òrì ọmọ yín òun á gbé direct sí bàbá yẹn mo ní mo mọ̀ sọ o mo sọ lórí rédíò ẹ máa gbọ́ mo sọ ẹ gbọ́ mo sọ o pé mo ké sí commissioner police ni civil case ni why dem ma ti ọba mọ́lẹ́ nítorí ọmọ òun náà ni because of 10,000 naira because of 10,000 naira so nísìnyí ẹ̀wọ̀n tó ń gbé lọ́mọ yẹn lórí inú ọba yìí ò lè dùn láyé mọ́ inú ọba yìí ò lè dùn mọ́ kí ẹ fẹ́ fi kọ́fà yẹn sí kẹ́ẹ̀tì gbáhùn tí mo sọ ń bí ọmọ yìí náà lébùrù ọkọ mi bàbá ẹ̀ka ó gbójúlé kankan ẹ sọ fún mi ilé ẹ sọ fún yín ohun tẹ ẹ kọ́ bí fún àwọn ọmọ tẹ ẹ kọ́ bí fún nìyẹn o mo tún pàṣẹ ìtẹ́yìn pé ilé ọkọ̀ kẹta rè ewu kí ló lè yín lẹ́tà àkọ́kọ́ kí ló lè yín lẹ́tà kejì ewu ẹtún wo tẹ́lẹ̀ kẹta wo bẹ̀ gbogbo ohun tí mo sọ òun ní sẹ́wọ́n sọ pé mo ń bá èmi ò bá kẹ́ni bọ́dì ọlọ́mọdé rọrùn tọmọ mi sọ pé mi ò ní sórí rẹ èmi ò tẹ́ mọ irú ọmọ wo nìyẹn jọ́sùn ẹ̀fẹ́ mi adéojú torí kí ni sóyè sí mọ́dẹ̀ ń sọ fún yín bíbá yìí sí ká nù bàbá yẹn fọmọ yín ni because kò yé mi òun tẹ́lẹ̀ sí kí nù bàbá yẹn fọmọ yín a máa tún bàbá yẹn ni torí kò máa ti ṣubú sí ọ̀bá lọ́wọ́ yakata ó ní àbá òun ní sórí rẹ sí kí máa ẹbí wo ní fẹ́ dà bá yẹn sìn. ohun tẹ ẹ dálẹ̀ yẹn nùdílé yẹn sì ṣe 10,000 tó ká n tí mò ń sọ nìyẹn tí wọ́n fi ń pe kọmíṣánná wa n tí mò ń sọ gangan nìyẹn ó dùn mí o ó dùn mí ọ̀dà ọ̀rọ̀ lẹ gbọ́ yẹn o ọ̀rọ̀ lẹ gbọ́ yẹn. Adérójú ọmọ Ògúndìran àwa máa ń tolé ni a kì í túlé ká ìpẹ̀ wo láṣẹ fún ọmọ tí ìkòkò pàyà ìjẹba ẹ̀ ìyá ìwà bá mi padà níjẹta mo ní kí ni kí n wá ṣe ń gbà wọn sọ ọgbẹ ẹ̀ kalẹ̀ wọ́n ní kí n jọ kí n bá wọn pe bàbá yìí kí n bá wọn bẹ̀ẹ́ dáadáa ẹgbọ́n ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ má bu ẹnikẹ́ni o tẹ́ bá fẹ́ ká jọ sọ̀rọ̀ ẹ má bu ọlọ́pàá ẹ má bu ẹbí yìí ẹ sọ ọ́ gẹ́gẹ́ bí ojú ìwòye tìyín ni
ẹ má bu ẹ sẹ́yìn tá a máa ń búra wa kì í ṣe èèyàn tí wọ́n parí ìjà kì í dákún ìjà ẹ má bu ẹnikẹ́ni rárá bí tí òun kò mọ̀ ẹ ṣàkóso ojú ìwòye tiyín ni 09.